Ẹ mà kálẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta. Ókè o, ẹ jẹ́ sọ pé kéré o, onílé tàlejò, tọkùnrin tóbìnrin. Ọba rán mi sí yín o. Ó ní kẹ́ ẹ máa bọ̀ ní gbàgede yìí o láti wá gbọ́ o ní tí a fẹ́ sọ. Mo wíire àbí mi wíire. Ó dàbí àwàdà kì í ṣàwàdà. Ó dàbí eré kì í ṣeré. À ń pè é lówe. A ní ó ń jọra wọn bọ̀. Èdì rèé o. Ẹ dákun. Àgbàrá ò sọ pé òun ò ní léwó. Onílé ni ò ní gbà fún o. Mo ní àgbàrá ló sọ pé kò sọ pé òun ò ní léwó. Ṣùgbọ́n tó ti bá ti gbé ojú tò, èyí tẹ́ ń pè ní dónèjì kọ́tà, mami yóò bá tirẹ̀ lọ ni. Ọ̀rọ̀ rèé o, ẹ̀tẹ́ tí ẹ wá gbọ́. Kí ni ṣe wá gan? Mi ìfẹ́ bọ́ta, ṣùgbọ́n ó ń ṣe mí bíi kí n máa sùn, ṣùgbọ́n ara mi ò lélẹ̀. Bàbá màmá, ayé yín ò ní bàjẹ́. Ọlálékan Bọ́sẹ̀, orí rẹ ò ní gbàbọ̀dé. Ìwà pẹ̀lú ẹwà, mami ẹ ò ní ṣègbé o. Mami ẹ ṣeun ọjọ́, ẹ ra àánú gbà. Ẹ káàbọ̀ sórí ètò náà. Admin, God bless you. Mo rò pé ó ti sùn ni. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wọlé o. Bẹ́ẹ̀ ṣeun. Torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, tá bá ní a máa wò ó, ọ̀rọ̀ wòlíì ni o. Tá bá ní a wò ó, mami, àwọ̀ ojú ìlú ni. Tí igi inú rẹ̀ bá fẹ́ ríta yóò yà. Ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́ni ọ̀rọ̀ tèmi. Ṣèbí torí pé ẹ ní sùúrù. Wọ́n dẹ̀ ní ẹni tó bá ní sùúrù ní máa ń fún yan kìnìún. Àwọn tí mo fẹ́ bá wílé ni Tẹ́ni ọmọ ológo. Kó súnmọ́ bí kó wá gbọ́. Dara talk, ìwọ náà súnmọ́ bí. Mo rìn ìbádéjọ. Ẹ̀yin náà súnmọ́ bí. Ẹjọ́ kí lẹ gbé? Kí ló wà lọ́wọ́ yín? Kí lẹ bẹ̀ tá fẹ́ bẹ̀ yín tẹ́lẹ̀ ò ní gbọ́? Ìbẹ̀rẹ̀ kínní yìí ṣe fẹ́ jọ wà ń bẹ̀ ni. Koiki, ẹ dákun. Mo kọrin kan fún gbogbo yín pé Barrister kọ́ lọ́jọ́ sí. Mo náà ń pe wèrè ní ó ń gẹṣin lọ́sàn-án gọmọ ènìyàn lóru. Ẹjá sọ díẹ̀ torí mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ fọ̀rọ̀ yìí ṣèbínú. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn, àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o. Kó má bàa lẹ́yìn ni o. Wọ́n ní ẹran tó dẹ́ bá ta tí ò bá tọ́, ẹran onídìí ni wọ́n ń pè é. Kí ló fàjà? Owó àpèkánukò. Ibi tí èsùn gbé bá tènìyàn jẹ, ibẹ̀ lówó. Ṣèbí torí owó. Òun ni Judas fi Jésù hàn. Ẹ dákun. Tá bá ń pè yín ní olórí,
ẹni a bá pè láwòdì ó yẹ kó lè gbádìyẹ ṣebí gbogbo yín lọ̀rọ̀ dá sákásáká lẹ́nu yín. mo ń pè yín sílẹ̀ pé ẹ mọ́rọ̀ yín ẹ wọnú ilé lọ ẹ lọ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹlẹ́ ò ní gbọ́ ẹ ò ní gbà à ń paná ọ̀tẹ̀ kan ẹlòmíràn tún rú tiẹ̀. ọ̀tẹ̀ ẹ kì í mọ ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ní gbogbo yín máa ń mọ̀ ẹ mọ nǹkan tí ń gbẹ̀yìn ọ̀tẹ̀ ẹ rógun rí o ẹ ríjà ènìyàn rí ìtàn bá ń pè láyé ta ló lé ayé tó bá rí ẹnìkan ò láyé bá rí ẹni tó bá ti bá ayé ó ti kúnnù rìn ìtòdẹ̀ mú ẹ̀dá ọmọ adarí oorun máa sọ pé à ń gbé láyé à ń lé ayé òun ni ohun tó fẹ́ dà lákòókò kan àti ìgbà kan mo gbọ̀n pé kò sẹ́ni tó mọ gbogbo yín náà olórin yẹn sọ pé ìgbà mo wà kékeré kò ní sẹ́ni tó mọ̀ mí mo wá dàgbà tán o wọ́n wá ń kọ lẹ́tà pè mí. ẹ gbọ́ dáadáa ìgbà mo wà ní kékeré kò sẹ́ni tó mọ̀ mí mo bá dàgbà tán o wọ́n wá ń kọ lẹ́tà pè mí. Koiki tí à ń pariwo lénìí nígbà kan ẹ̀ mọ́ náà even láti ìgbà tí òbí rẹ̀ bí tó ti exist ṣe bí ìgbà tẹ́ ń pè ní wèrè ní ó ń gapá ewúrẹ́ jiyàn tó ń káàkiri gbogbo ilẹ̀ London tó ń fi sórí social media ọ̀pọ̀ ènìyàn lè nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ilé ni pé nígbà tí Koiki ń bẹ̀rẹ̀ gbé kámẹ́rà kiri tó ń sọ̀rọ̀ Yorùbá tó ń sọ̀rọ̀ bá tó ń sọ̀rọ̀ àwo wèrè lẹ́ máa ń pè é ẹni tí ò ní làákàyè lẹ́ máa ń pè é. Bàbá Abrahamu ayé ò ní sọ yín di rádaràda mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ rẹ Abrahamu mo rọ́wọ́ rẹ ọwọ́ yín ò ní jóná ẹ ò ní kú fọ̀tayọ̀ mọ́mí ẹ bá ń pín ọ̀rọ̀ yìí síta ọ̀rọ̀ máa bọ́ lálẹ́ yìí ṣèbí tí ò yé yín máa mú back fídíò yín wá máa play ẹ̀ fún yín bí Abíọ́lá má ṣe pa nígbà tá ń bèrè ní kóòtù ẹ wo bí Fúlàní ṣe ń ṣe yín ẹ̀yin Fúlàní débì kan níbi tán ti pa Abíọ́lá nígbà tó ń sọ̀rọ̀ ní kóòtù tó jẹ́ ọ̀gá jẹ́nẹ́rà ológun ni Fúlàní ni ẹ má jẹ́ tí ìbọn lọ bẹ̀yìn ẹ dákun ta ló mọ̀ yín ìgbà kan la bẹ̀rẹ̀ sí mọ Koiki ìgbà kan Dára Tọ́ọ̀kì náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí mọ̀ ṣé kò ní àtífítìtì sí ẹnì kọ̀ọ̀kan yín ṣe kó tó di pé ẹ̀dí àìkílẹ̀ pé ẹ̀dí olórí administrator tẹ̀ ní 2.5 tẹ̀ ní 2.3 lẹ́ni tó jẹ́ pé àwa ń sọ má jẹ́ tí kọjá síbẹ̀ yẹn. Tẹ́ni ọmọ ológo ìgbà kan náà mọ̀ ọ́ náà. Ayé ìgbà tí wọ́n mọ Tẹ́ni àmàpò tí yẹn sí tipẹ́tipẹ́. Kí ló dé tí gbogbo yín wá fẹ́ sọ̀rọ̀ ayé di ìjàngbìlà? Tẹ́ni sọ níbẹ̀ yẹn bóyá ìjẹta bóyá ìjẹrin ó ní àwọn kan wá sórí péjì òun nígbà táwọn kan wá sọ̀rọ̀ lórí péjì ẹ̀ òní Koiki ló ń wá bẹ̀ èpè ló ń ṣẹ́. Ṣé ogun jíjà ara yín náà yẹ kẹ́ ẹ dojú ogun kọ ni? Ẹ̀dẹ̀ ń gbàdúrà fún ara yín lójoojúmọ́ pé gbogbo àrígigi sígé bá ṣẹ́gi orí ara rẹ̀ ní gbélé nígbà tó bá wáyá gbogbo yín ẹ máa wá sọ pé wọ́n àtàkì yín àbí ọfà bá yín. Ṣé ẹ mọ̀ pé ẹbọ tẹ́ ẹ ṣe wọ́n ní tí ìgbín bá yàgbé àfàyà ẹ̀ kó ṣé ẹ mọ̀ pé ogun tẹ́ ń dẹ́lẹ̀ lẹ́fẹ́ fàyà yín kó orí yín ò mọ̀ ní burúkẹ́. Ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ mọ̀ ní ṣègbékẹ́.
tí dára tọkì náà fò tó ní ẹ̀wọ̀n òun á ṣe gbá òun á ṣàwo ìkòkò bàbá sásùn. Ṣé tẹ́ bá para yín sáyé ò ní tẹ̀síwájú. Ọbásanjọ́ sọ pé kì í ṣòun nìkan ló wà lẹ́wọ̀n ṣùgbọ́n òun rí orí àbáyọ pé òun jáde ń bẹ̀. Abíọ́lá mà wọbẹ̀ kò mọ̀ jáde. Àbáṣà tó kó wọn síbẹ̀ gan òun gan sẹ̀mí ẹ̀nù. June 12 la máa pariwo ǹjẹ́ ẹni tó dìbò June 12 tó bá wà láyé ṣé kò ní máa sọ pé òun káre. Mami báwo ni ò bá ṣe sọ. Èmi á máa sọ wípé ẹni tí ó ròyìn ogun kì í kú sójú ogun. Ẹ̀ẹ́dẹ̀já gbalẹ̀ Yorùbá kẹ́ ẹ tó máa jà sí nǹkan tí ò ní mínì. Tí Maureen Ìbádéjọba máa sọ tiẹ̀ kò sẹ́ni tí kì í exaggerate nǹkan. Ẹ máa pọ́n ètè yín ó máa dùn ṣùgbọ́n ẹ̀yin gbàgbé pé Bíbélì sọ pé ó ní ẹnikẹ́ni tó bá bani jẹ́ a máa bà á jẹ́ kanlẹ̀. Tinubu tá à ń ṣépè fún lójoojúmọ́ yìí àtàwọn olóṣèlú tá à ń báyé wọn jẹ́ tá à ń képè fún wọn. Ṣé gbogbo wọn náà wá ṣẹ̀wá ni? Ṣùgbọ́n torí pé wọ́n kọ̀ láti má sọ̀rọ̀ àìtí wọn òun ló jẹ́ ká dojú ogun kọ wọn. I will let you know the truth. And when you know the truth will set you free. Tí ìwọ bá mọ òtítọ́ yóò sọ ọ́ dòmìnira. Èmi ò fẹ́ kẹ́ like mi but I will let you know the really truth. Kẹ́ má bàa fogun jára yín. Mo ní bí mo ṣe fẹ́ràn Maureen tó bó ṣe ń tú àṣírí àwọn aláyípadà àwọn olè sàkámọ̀ǹde ètò àṣejù rẹ̀ ó pọ̀. Torí pé téèyàn bá ń jagun a máa wẹ̀gbẹ́, téèyàn bá ń jagun a máa wòsì, téèyàn bá ń jagun a máa wẹ̀yìn, téèyàn bá ń jagun kò ní díjú. Pẹ́pẹ́yẹ ní jàjàgbẹ̀yìn torí pẹ́pẹ́yẹ máa ń pẹ́ kó tó jà. Ẹ̀yin lẹ ń jẹ́ mo sọ fún yín pé ìjà tẹ́ ń jà káàkiri ẹ̀yin lẹ fẹ́ já tètè débi tá à ń lọ. Tẹ́ ẹ bá pa Koiki òun náà ẹjọ́ ṣé ẹ fẹ́ kógún ẹ̀. Tá a bá dẹ̀ béèrè lọ́wọ́ yín gan èló lẹ́yìn gan dá síbẹ̀. Ṣé owó àbí kí ló dé tẹ́ ò lè ní àforíjì fún ara yín? Bíbélì sọ pé ṣẹ̀mí bí ẹ bá ti tí nǹkan bá ti tó bá ti ṣe èèyàn. Ó ní má jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú ẹ̀. Ṣebí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ṣebí ènìyàn Ọlọ́run lẹ pera yín. Ṣebí ẹ lẹ dúró nínú Kristi. Níbo la wá yín? Ẹ lọ ka ìwé Genesis yín náà orí 3. Nígbà tí ó ní ejò jẹ́ alárekérekè nínú ara rẹ̀. Mami, ìwọ tó o bá wà ńbẹ̀ lọ wo inú ìwé Genesis àkọ́dá ayé nù ni. Mi ní glasses but glasses yẹn láàrin Tuesday ó máa dé. Àwọn ọmọ mi ti lọlé mo bá kà á fún yín. Ìwọ tó bá dẹ̀ bá mi rí ńbẹ̀ ó lè máa bá mi tẹ̀ síta kí n máa fojú stream rí. Tí Àdùnní Badà bí Àdùnní Dayọ̀ bá wà ńbẹ̀ ẹ máa lọ bá mi quote Bible yẹn kẹ́ máa bá mi gbé síta. Mo wà nínú ìwé Genesis orí 3. Genesis orí 3. Torí pé tá a bá bá yín sọ̀rọ̀ ẹ lè jẹ́ pé ẹ lè má mọ̀ tí ẹ̀yin ń ṣe. Torí pé kì í ṣe gbogbo ẹ̀bí ni bàbá dáríjì wọn torí pé wọ́n ṣe kí ni o wọn ò mọ tí wọ́n ṣe. Ká tó wá bá àwọn ọmọ kéékèèké tán dàgbà tán jọjọ́ mẹ́ta tán pariwo lẹ́nu torí pé ẹ̀yin lè fèdí ara yín sílẹ̀ wọ́n dẹ̀ ní ọmọdé
àwọn àgbà tí wọ́n ní tí àgbàlagbà bá ti fẹ́ra wọn ṣe yẹ̀yẹ́, àwọn tá bá ti fi yẹ̀ wọ́n, àwọn ọmọdé a máa jókòó síbẹ̀, a máa fi wọ́n rẹ́rìn. Ẹ wo bàbá yẹn bó ṣe ṣètè. ó ń lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Genesis orí 3, ó ṣèjàre ọmọ yìí tó fún mi ní fóònù yóò dáa fún ẹ. mi ní mọ̀ bó jí ẹ bá ń bá ṣàmì o. àsántì ẹ ní Genesis orí 3 ẹsẹ̀ 1 bóyá. ó ní ejò sáà jẹ́ alárekérekè ju ẹranko ìgbẹ́ ìyókù lọ tí Olúwa Ọlọ́run dá. Yes. Ejò jẹ́ alárekérekè. Bẹ́ẹ̀ ni mo fẹ́ sẹ́tù ẹ̀ ní sà. Mi ò bá wọn jà. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta, mo fẹ́ jẹ́ kán realize pé kò sí tó wà láyé tí kò tibẹ̀ kúrò. Ẹ dákun, mi ì bá yín dá síjà. Tí a bá wá ènìyàn tá ò bá rí, ejò jẹ́ alárekérekè. Ejò tán obìnrin ni jẹ. Ó sọ fún ọkọ rẹ̀. Ibi Genesis chapter 3 ẹni mọ̀, orí 3 ẹni mọ̀ sọ yẹn o. Nígbà tó tóbi kan, Ọlọ́run sọ̀kalẹ̀ wá ní ìrọ̀lẹ́ ọjọ́. Ó béèrè lọ́wọ́ ẹ̀ pé, Ádámù, níbo lo wà? That is where we are going to. Àkọlé ni máa pè ní níbo lo wà. Maureen Ìbádéjọ, níbo lo wà? Dara Talk, níbo lo wà? Tẹ́ni ọmọ ológo, níbo nìwọ náà wà? Kòíkì, níbo nìwọ wà? Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ẹ kì í ṣọ̀tá ara yín náà. Ìjà ló dé torí dòwe. Ẹ kì í ṣe Fúlàní. Ẹ dákun, tí mo bá wrong, ẹ correct mi. Kò sẹ́ni tí a kì í bá wí. Bàbá Bíbélì sọ pé ọmọ tí bàbá fẹ́ òun ni bàbá ń bá wí. Torí mi ò lè lajúlẹ̀ kí n máa gbàdúrà lálẹ́ lóru, kí n máa sọ pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ da ìrìn àjò yìí rú kó ṣe báyìí, kí n wá rí yín kẹ́ máa lérí mọ́ra yín, kí n má lè bọ́ ta sọ̀rọ̀. Ìyẹn ni pé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun ọwọ́, tí orí ọmọ tuntun bá wọ́, orí àgbà tó wà ńbẹ̀ ti dàrú. Lóòótọ́ gbogbo ibi ni wọ́n ti ní kánkọ̀sí wọn. Gbogbo ènìyàn ló máa ń ní kánkọ̀sí wọn. Ẹ ṣé jàre Adéníkẹ́ Àlàbí, ayé ò ní pa yín lẹ́kún. Mo gbádùn tẹ́kọ̀ yẹn, ẹ ṣé mà, inú mi dùn. God bless you. Ó ní ejò sáà ti jẹ́ alárekérekè ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ li Ọlọ́run wí pé kí ni o? Ẹ̀kọ́ ẹ̀yin kọ́ má ṣe jẹ nínú èso yìí. Èso owó. Lágbájá bà mí lórúkọ jẹ́, tàmàdó bà mí lórúkọ jẹ́, wọ́n ní mo ṣe fraud, wọ́n ní mo ṣe gbó. Ẹ gbàgbé ẹ torí Ọlọ́run. A mà bú Jésù Kristi tí gbogbo yẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀lé. Tẹ́ ẹ báyìí tí ẹ jẹ́ gbó, tẹ́ ẹ jẹ́ gbóni, tẹ́ ẹ jẹ́ babaláwo tó bá wù kẹ́ ẹ jẹ́ nínú ẹ̀. Mi ò mẹ̀sì tẹ́nì kankan yín sìn. Ṣùgbọ́n ìfẹ́ làkójá òfin ni Jésù sọ. Maureen, tí gbogbo ènìyàn bá tilẹ̀ ń sọ̀rọ̀, ó ju gbogbo wọn lọ nàá. Mọ́mì ni ẹ̀ nàá. 50 years jubilee kì í ṣe kékeré. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan, ó sì gbà bí ọdún kan lọ́wọ́ mi.
àǹtí Maureen ẹ̀ẹ́dẹ̀jẹ̀bùrẹ́ awo olùgbẹ̀bẹ̀ torí pé kéèyàn má bàa ṣàṣetẹ́ eégún tó jó ta ní kó má jó mọ́ tó lóun máa tàkìtì tí ṣòkòtò rẹ̀ bá ya ẹpọn rẹ̀ ó bọ́ ta yóò mọ̀ pé kì í sára ọ̀run. ó kì í ṣe òwú ní rẹ́rọ́ ìkálẹ̀ ní ọ̀nà from Ondo State. lóòótọ́ alágídí ni ẹ sì ń dúró lórí òótọ́ but I don't want to know ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ tí ò bá ṣẹlẹ̀ ṣùgbọ́n mo fi Kristi ẹni tí mo fi ṣe àpáta ìpìlẹ̀ mi àdàbí tí mo bá ní ohun kan mìíràn tí mo tún ké pè yàtọ̀ sí orúkọ yìí òun lèmi mú wá o. Koiki ọmọ Ogun State Tẹ́ni ọmọ Ọ̀ṣun State Maureen ọmọ Ondo State ẹjọ́ kí ni ìlú dára kí ni ìlú dára ẹ sọ fún mi dára come from where ṣọ́ọ̀ṣù náà ni àbí Kwara ilẹ̀ mélòó ló wà nílẹ̀ Yorùbá méje kọ́ ni Lagos Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Ondo Èkìtì Kwara ẹjọ́ ibo ló ti kù nínú ọmọ ìlú méje orílẹ̀-èdè tí àwọn mẹ́rin dẹ̀ ti ń jà ń bẹ̀ ṣé èdì la fẹ́ pè yẹn èmi mú àkọlé rẹ̀ pé èdì rèé o ṣùgbọ́n kì í ṣèdì torí pé èdì ò ní dì yín ẹ ṣe Èkìtì Ondo Èkìtì Ọ̀ṣun Abẹ́òkúta àjọ pààlà ni àbí Kwara ò sínú wa báyìí Èkó ò sínú wa nígbà tó Ondo àtèkìtì bá jọ ń jà tí Ọ̀ṣun àtàbẹ́òkúta náà fìjà pẹ́ẹ́ta Ògùn dèrè ó bòǹdó pààlà ni àbẹ́rẹ́ mọ́bí tó ti bá pààlà tẹ bá ti kó kọjá Rẹ́mọ tẹ ti gba J4 tẹ ti dé àárín yẹn Ìkálẹ̀ rèé Ògùn rèé tẹ bá tún gbéra tẹ tún dòǹdó Èkìtì ayọ̀ Èkìtì lára Oǹdó ni Ọ̀ṣun State ó tún fara ti Èkìtì Ọ̀ṣun State ó tún fara ti Ògùn kí ló wá fàjà a ò sọ pé zona iki a sọ pé ìná Kwana a sọ pé ìná Gèdíà a sọ pé Biana Ẹ̀bà a sọ pé Nyẹ́mìrìn a ò sọ pé Èbékínìjẹ a sọ pé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ṣé láàfíà ni ṣàlàáfíà làbá ni Èkìtì tá máa wí wọ́n ní okun o ìhọra o àbárẹ ẹwọ àwọn bá dẹ̀ kẹ́ kí Oǹdó káalẹ́ o àwọn káalẹ́ o àwọn gèlè káalẹ́ o tó bá ìjẹ́jọ́ sùn lọ́dọ̀ tẹ́ níbẹ̀ náà ẹ káalẹ́ ní àyín o ṣé dáadáa ni o ṣàlàáfíà ni o ṣé ò sí nǹkan ṣé ń fọ̀ lẹ́sàn kan tó bá dẹ̀ dandan Koiki ń bí ẹgbà méjì ń jẹ́ ń jára wọn níyàn kẹ́ èyí ṣe ṣé ó yàn kọ́mọ́ ìdòwò bàmọ́ mi jẹ́ra wọn níyàn kò yẹ ká jẹ́ra wa níyàn kí ló fa rọ́rùwọ́rù. ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ ń bẹ̀ kí ló lè máa bí yín nínú torí tí mo bá ní kí n gbé bí inú ṣe ń run mí sí yín ẹ ṣe jàre bá wa tí n bá ní gbé
bó ṣe ru mí nínú gbogbo yín lè máa hate mi torí pé gbogbo yín tẹ́ dúró bíi mẹ́ta mẹ́ ẹ̀yin obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí títẹ́ ní bá máa sọ a ní wòlíì lòun òun ké pe Ọlọ́run ṣùgbọ́n kò sí ẹni tó jẹ́ wòlíì tí kò jẹ́ gbọ́dọ̀ ṣe jẹ́ ẹni tí ó ní àforíjì fún ènìyàn. òun náà mo ti sọ mo ṣèdí ẹ̀ náà ni ìjẹ̀búrò mú wà Koiki ìjẹ̀búrò mú wà èyí ṣe ọmọ alárẹ̀ Koiki ọmọ alárẹ̀ wọ́n jọ pààlà pẹ̀lú ìkálẹ̀ mọ̀rin ni Èkìtì àtọ̀ṣun òun Dára àti Tẹ́ni wọ́n jọ para ni. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí àwọn ọmọ sólò kan kó wá máa fi yín ta yín. ẹ ò ní ṣìṣe lórúkọ Jésù. èmi ò fẹ́ mọ tó wà láàrin yín torí pé tí mo bá ní máa pè yín ní kọ̀ọ̀kan kí n máa bá yín rojọ́ ẹ máa ní tí wòlíì yẹn sọ pé ó gbèsè ẹ̀yìn ẹnìkan. ṣùgbọ́n bíbélì mi sọ pé kẹ́mi má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ tí mo mú jáde nínú ìwé Genesis chapter 3 ni pé níbo lẹ wà. tá a bá wá yín tí Ọlọ́run bá béèrè yín tí àwọn ilẹ̀ Oòduà bá ń béèrè yín níbo ni kí n sọ pé ẹ wà. ìjà ò ní gbé yín lọ. mo rí tó bá jẹ́ pé lóòótọ́ ló dúró lórí Kristi tó sì ń ṣiṣẹ́ fún Ọlọ́run lóòótọ́. I want you to forgive and forget and come back to the Yoruba nation. Let's join hands together and face the enemy. Ta ni wọn kì í bú torí ọ̀rọ̀ Yorùbá nation yìí wọ́n yọ mí kúrò nínú ẹgbẹ́ pásítọ̀ àwọn pásítọ̀ pé èmi ti gó síbi tí ẹgbẹ́ àwọn òkùnkùn wà tó ṣe pé mi mọ̀ pé gbogbo orí tí wọ́n mọ sórí aṣọ tí mò ń wọ̀ pé orí òkùnkùn ni orí Oòduà yìí. Tẹ́ni ọmọ ológo bàbá ẹ ni mo jẹ́ I will always say it tí wọ́n bá bọ̀ ta sọ fún gbogbo èèyàn pé èmi ọmọ ọba Abíọ́dún sọ pé bàbá rẹ ni mo jẹ́ I can talk to you. ó dẹ̀ lè bọ́ ọ̀tá lọ́la kó bú mi I'm here for you. kí lójú òrírí torí tí mo bá sọ fún yín pé ẹ̀yin gbogbo yín náà ẹ padà wálé ẹ wá tèstì táwa náà tèstì ń bí wò. ṣebí àwọn kan wọ́n sọ fún mi lálẹ́ pé dáàdì àwọn assassin ti ń wá yín o wọ́n fẹ́ pa yín mo ní kán máa bọ̀. àwọn ẹlòmíín lálà wọ́n ní wọ́n rí i pé mo kú mo ní Olúwa ṣeun Olúwa ṣeun ni kí tiẹ̀ kúrò nínú Nàìjíríà burúkú yìí ibi tí bá kó ẹsẹ̀ mẹ́fà Ṣàbíọ́lá òkú ni Ṣàwólọ́wọ̀ òkú ni Ṣàkítọ́lá òkú ni bàbá mi kú ìyá mi kú mi ìkákúfà mi níyà tó máa sọ pé ọmọ mi kú lójú mi. lóòótọ́ mu láwọn ẹ̀gbọ́n ò dẹ̀ jẹ́ tuntun. ẹnìkan comment admin sọ fún mi lọ́jọ́ ẹ̀ ó ní ó sọ pé if àwọn DSS bá mú mi pé màá sunkún why I will be crying. mo ti sunkún níyà àgbà tí ìyá mi bí mi sáyè. SS tó bá mú mi DSS àbí kí lẹ́ ń pè kó pa mí distantly but tí ò bá pa mí máa pa. Let me tell you that. ní ìwà lè sọ ọ́ tán bá gbé mi débẹ̀
inú mi á dùn kan mo sọ fún admin lẹ́ẹ̀kan mo ní admin tá bá gbé mi màá lọ máa jẹ oúnjẹ sí wọn lọ́rùn ni tí wọ́n máa gbé mi sínú ẹ̀wọ̀n ni nígbà tó bá yá wọn á sáfi mí lẹ̀ ọlọ́run fẹ́ jẹ́ kí lọ ṣiṣẹ́ ìránṣẹ́ kan bẹ́ẹ̀. ẹ stọ́pù rádaràda torí I call it rádaràda ètò olóhùn fẹ́ gbéyàn lọ kóòtù torí kíni kí lẹ gbé kí lẹ jù. torí pé even àwọn olè jẹgúdújẹrá wọ̀nyí I'm still praying for them. Let me tell you the truth today. mo ti ní àwọn míì tí mo ń gbàdúrà fún wọn pé Olúwa yí wọn lọ́kàn padà. àwọn the reliable soul tó jẹ́ pé wọ́n ti commit ara wọn sínú ẹ̀ tí wọn ò lè padà sẹ́yìn ṣùgbọ́n tán wọ́ ọ̀nà àti padà mo ń gbàdúrà fún wọn. torí pé Bíbélì sọ pé ká máa gbàdúrà fún àwọn olórí wa kì í ṣe bí ti Tinubu o, ikú ni èrè ẹ̀ṣẹ̀ tiẹ̀. kì í ṣe bí ti Sanwó-Olú ikú ni èrè ẹ̀ṣẹ̀ tiwọn kì í ṣe bí ti Mákindé. kì í ṣe bí ti Arẹ́gbẹ́. ṣùgbọ́n Tẹ́ni Dára Maureen Koiki ní ìmọ̀ tẹ́sí tí lè fi jóná o ṣùgbọ́n nígbà ẹ̀yin obìnrin mẹ́ta bá pọwọ́pọ̀ lórí ọkùnrin kan ẹ mà kọ́kọ yín ni ṣé kìí ṣọkọ yín ni ọkọ yín ni náà mọ́mì yín dẹ̀ ni Maureen àbí kìí ṣe màmá yín mọ́mì ẹ máa lọ́ọ̀fọ̀ ìwọ tó wà mẹ́ máa láìkẹ́ ọ̀rọ̀ yẹn lè má dàbí ọ̀rọ̀ ṣùgbọ́n mo ń wá ọ̀nà àbáyọ mo kọ́kọ́ làjà síwájú torí pé wọ́n ní ẹ tó bá máa bá ènìyàn jà àkọ́kọ́ bẹ ni àkọ́kọ́ bẹ ọ̀tún àkọ́kọ́ bẹ òsì but tí mo bá wá bẹ̀ yín tẹ ní bàbá olójú fífọ́ yẹn orí rẹ̀ ò pé ó máa lẹ́yìn o kí mo pè ẹ dákun ẹ má kọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá níbí mi ò fẹ́ pé kò sí nǹkan tán tí wọ́n lè fi ṣe Pedro àbí kíni mi ò fẹ́ I didn't like it mi ò fẹ́ ẹ dákun ibi báyìí ẹ ti mọ̀ pé wòlíì lèmi o mi ì dẹ̀ gba no sense if you do anyhow máa bẹ fún ẹ straight ni ẹ jọ̀ọ́. I need a reliable comment. Mi ò bá tìjà wá lálẹ́ yìí. Mo bá settlement wá ni. Torí pé mo pray àwọn èèyàn ti pè mí. Mo fẹ́ bínú jáde ni. Ṣùgbọ́n God caution me pé o ò ní fi ọwọ́ ara ẹ̀ dá wàhálà lẹ̀. O ní mo ṣe kí dà mí bọ́ àkọ́. Ṣùgbọ́n mo rọ̀ yín. Èmi ẹlẹ́yin jíjó lèmi ó ní mo ṣe sọ pé ìgbà tí mo wà ní kékeré kò sẹ́ni tó mọ̀ mí mo wá dàgbà tán o wọ́n wá ń kọ lẹ́tà pè mí gbogbo yín náà kò sẹ́ni tó mọ̀ yín ọjọ́ kan náà lẹ́jọ́ mọ̀ yín lórí Facebook yìí mo sọ fún ẹnìkan lẹ́kọ̀ọ́ mo náà wọ̀nyàn pè mí lẹ́ni mi ìrírú kọ́ yẹn rí láyé mi. Nígbà tó yẹ tí mi ń gbóná nínú àdúrà mo gbàdúrà mo dẹ̀ gbàgbé pé mi ì tí ì jẹun lẹ́ẹ̀kan tá à ń lọ nínú mọ́tò yẹn dátútú délé látàárọ̀ yẹn tí mo ti ní mo fẹ́ jáde àdúrà ni lóòótọ́ oúnjẹ tí mo mọ̀ jẹ lẹ́gbẹ́ wa á béèrè kankan ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ètí Dára Tọ́kì tó sọ kò tẹ́ mi lọ́rùn I'm not happy with it. Ẹ má fa ogun sí ara yín nítorí pé àwọn ìkà ní tí wọ́n ń wá rèé immediately you started fighting ẹ jẹ́ n táṣìírí kékeré kan fún wọn máa ń pe kinní kan ní alágídí ogun bẹ́ẹ̀ mo ti sọ́rí fún yín
alágídí ogun, ó nínú alágídí ogun inú wọn ni monitor spirit wà. Inú ẹ̀ ní monitor spirit wà. Tínú monitor spirit immediately tẹ́ bá tiẹ̀ ẹni tó wá yín tẹ́lẹ̀ á wá ta fà wọlé wọn ẹ máa rò pé ṣé lágbájá tí mò ń bájà òun ló ń ta mí lọ́fà ni. Tàmàdò tí mò ń bá fà òun ló ń ta mí lọ́fà. Á wá di wòlíì o. Á wá di pé ká máa bọ́ sórí atẹ́gùn ká máa sunkún ẹlẹ́yà. Ò ní sunkún ẹlẹ́yà o. Ayé ò ní ta yín lọ́fà o. Èdè ayé èdè ọ̀run ò ní mú yín o. Òun mo ṣe jáde lóru. Òru là á ṣèkà. Ètò bá ṣe lọ́sàn-án ò ní farare lọ. Ẹ dákun. Ẹ jọ̀ọ́. Mo bẹ̀bẹ̀ ni. Ẹ kúrò lórí ẹ̀. Owó tá à ń sọ yìí àbí nǹkan tẹ́ ń jà lé kì í ṣe ti ilé bàbá ẹnìkan náà. Ẹni tí a bá dẹ̀ parọ́ mọ́ kó fọwọ́ sùsùn kó fi para. Àparọ́ mọ́ Jésù náà. Àná àlù ẹjọ́ ṣé lórí ọ̀rọ̀ yìí ṣé wọn ò ti lù mí ni. Àìmọye tó ti pè mí pé olórí burúkú afọ́jú ṣé kí ló rí nínú tó ń sọ yìí. Mọ́mì mi mà torí ẹ̀ bójú ẹ̀yìn. Àwọn àbúrò mi sunkún nígbà tí mo ṣe ní program níjẹta. Àwọn ọmọ ìyá mi wọ́n sunkún fún mi. Mi tí kú wọ́n sunkún mi lẹ̀. Pé wọ́n ròyìn fún àwọn ẹni tí mo dárúkọ ẹ̀yìn. Pé àwọn tó wà lókè òkun ló yẹ kó sọ sáà. Ní ìnírọ́ tí mo fẹ́ pa fẹ́yàn tẹ́mi mi bá bọ́ Jésù Ọlọ́run náà fẹ̀mí ẹ̀ lélẹ̀. Ṣé ẹ gbọ́n tí Tinubu sọ ni? Ó ní June 12 ó ní Abíọ́lá fẹ̀mí ẹ̀ rúbọ fún wọn. Ẹjọ́ nígbà tí Abíọ́lá bá wá fẹ̀mí ẹ̀ rúbọ yẹn ṣé kò yẹ ká ṣe dáadáa? Kí la fẹ́ fi sọ ń pa tiyín? Ẹ̀ẹ́dẹ̀ fi kò ìkìlẹ̀. Èmi ò kúkú mọ̀ rí. Mo pè é lẹ́ẹ̀kọ̀kan. Mi ì bá Dára Tọ́kì sọ̀rọ̀ rí. Mi ì dẹ̀ bá Yàwá Mọ̀rín sọ̀rọ̀ rí. Mo ti bá Tẹ́ni ọmọ ológo. Mo tún ṣe program lórí program ẹ̀ kan. Adẹ̀ ti wà tipẹ́tipẹ́ látàyé alálùmọ́lẹ̀ ni. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Sọ̀rọ̀sọ̀rọ̀ náà lè lèmi náà. Ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká. Bẹ́ẹ̀ ni Dára Tọ́kì ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀. Ẹ jẹ́ kí n sọ àṣírí kékeré kan fún yín lénìí nípa Koiki. Ṣé rí Oǹdó èdè wa ẹ má bínú tá a bá ń sọ sí ẹlòmíì níta ó máa ń dàbí pé rudeness ló ṣe máa ń rí létí àwọn ẹlòmíì bá ṣe ń sọ̀rọ̀. That is our language. Èmi máa ń sọ̀rọ̀ bá fẹ́ sọ̀rọ̀ ní àwùjọ wọn ni pé ẹ má bínú mú bá ṣe sọ̀rọ̀ yìí bí èdè mi ṣe rí ni o ó lè dàbí ọ̀rọ̀ rudeness ẹ má bínú mi fi rúdò bá ṣe ń sọ ti abúlé wa nù ni. Ṣùgbọ́n ẹni tó ti gbé nílùú òkè òkun nílùú òyìnbó ẹ jẹ́ kí n sọ kékeré kan fún yín èmi ò tí ì dánwò o. Ṣùgbọ́n ó dàbí ọ̀rọ̀ ilẹ̀ Yíbò ni they didn't give the respect to themselves. Box of the office ọ̀gá pátápátá ọ́fíìsì ọmọọṣẹ́ tó kéré jù a máa pe ọ̀gá ẹ̀ lórúkọ. I was remember when someone tí ọmọ àǹtí mi dé mom nígbà tí ìyá rẹ̀ dá lóhùn sódódé rẹ̀ dárúkọ rẹ̀ ó lárúkọ mọ́ ìyá ẹ̀ lórí straight rẹ̀ ó pè dáadé dad bẹ́ẹ̀ tó máa yá ó dẹ̀ pé Felix mo ní yé
ṣùgbọ́n ẹ ti rí Koiki torí àwọn kan máa sọ wọ́n ní ó lágídí ó jẹ́gẹ́ no bí ọ̀rọ̀ tiẹ̀ as ẹni tó ti gbé lóyìnbó pẹ́pẹ́pẹ́pẹ́ kò lè dàbí tiwa because respect wọn wà ńbẹ̀ understand ó ní respect but how to talk kò ní speak fẹ́ parọ́ fún ẹ. ṣùgbọ́n tí Yorùbá wọ́n ní sàá láàrin ajé nímẹ̀ ní pẹ̀kọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀wọ̀n kan bíi pé tí wọ́n ní ká ra mọ́tò wọn kan lọ́ra light ice 40 passenger light ice tó kún bọ̀ kì í ṣe tí a lọ mọ́tò náà mọ̀ ni. mọ́mí ẹ tó bá wà Nàìjíríà ń bí ló máa tá à ń là kọjá. ok ọmọ mi tá a lọ wò lé lánàá táwọn ọlọ́pàá ọ̀fọ́n lò èní ni mo lọ fún ní nǹkan lò ẹ bìlí pé àwọn ọlọ́pàá gan fúnra wọn wọ́n tún gbáyàn ní nǹkan mi ì fẹ́ sọ àṣírí kankan gbà tí mo sọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí lọ́sàn-án kò lè dìde ńlẹ̀ ọ̀pọ̀ ndí ò bá ṣe múra fún wọn tó ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó sì wá wọ ibi ẹnu mọ́tò ni èmi náà ti mọ̀ pé wọ́n ṣe mú yẹn dáná fílẹ̀ yẹn àwọn náà nígbà àwọn náà ti lọ ṣe nǹkan lọ́dọ̀ àwọn Yorùbá ẹgbẹ́ wa wọ́n ti fi nǹkan gbà wò. Abraham Adéoyè wàhálà ànúgbà ayé ò ní pa yín sà ẹ ò ní di rádaràda ẹ ò ní tọrọ jẹ o ògo Ọlọ́run á wà pẹ̀lú yín o àṣírí yín á máa bo ẹ̀yin tẹ́ bá mi tẹ́ ra glasses fún mi ẹ ní tọrọ jẹ o ẹ ní tọrọ mu o ẹ ní tọrọ náà o ara tá à ń sọ nìyẹn mọ́mì tí orílẹ̀-èdè yìí bá dára Yorùbá á ran ara wọn lọ́wọ́ lẹ́yìn ikú Abíọ́lá Fúlàní pa Abíọ́lá ẹ máa pílẹ̀ ẹ̀ fún yín ṣùgbọ́n Mọ̀rín Ìbádéjọ máa mi Mọ̀rín Ìbádéjọ máa mi Tẹ́ni ọmọ ológo Ọláìtàn dára tọ̀ ọmọge ọmọ tó fine tó ṣá prapra I love you all. I know you and I'm watching your program. I'm supporting you 100% and I'm praying for you 100%. Please and please. Ẹ jẹ́ á gbàgbé ọ̀rọ̀ àná. Tá a bá gbàgbé ọ̀rọ̀ àná, a ò ní rẹ́ni bá ṣeré. Ẹ má jẹ́ káwọn ènìyàn kan sọ ìrètí nì nínú wa. Tá bá sọ ìrètí nì nínú wa, tá bá pè wọ́n wọn ò ní tẹ̀lé wa mọ́. Kí lẹ̀ ń sọ? Adúnídayọ̀ ó ní Koiki ní bàbá Èkìtì kò gba permission kó tó wá nítorí náà kó yọjú sí wa òyìnbó nìyẹn. Ẹ wo tá bá ní ká wọra dé kẹ̀yìn ká máa ro dúdú ẹ̀fọ̀n gbogbo wa àọ̀ràdé egun Koiki lọ lóyìnbó ó ná wọn mọ̀
ẹjọ́ tí gbogbo àwọn èèyàn tán sọ̀rọ̀ yìí tá bá wá Nàìjíríà ẹ̀rù á bà wọ́n o. Kò sẹ́ni tó fẹ́ kú ṣùgbọ́n táwa bá lè sọ pé a fẹ́ kú mọ́mì ẹni tẹ́ wà ń lo òyìnbó ẹ fẹ́ kú ẹ lọ bèrè lọ́wọ́ Lady K tó wà Nàìjíríà bọ́yọ́ dẹ̀ ti padà ṣèbóun làwọn ìjọba wa sọ fún wa pé kọmọ flag ni kò sẹ́ni tó ń ṣẹlẹ̀ àìmọye tó wà Nàìjíríà olóyìnbó tó ń sọ fún yín pé òun wá Nàìjíríà pé kò sí tó ń ṣẹlẹ̀ kẹfọkàn yín balẹ̀ ṣebí vi náà ń dé sí bí ìbàjá náà ń dé sí bàbá Àbújá náà ń dé sí ẹbí Ìbàdàn tá ń dé sí ẹbí inú big hotel tí security wà náà ń dé sí sátẹni tí ń lọ sóko lé bàbá wọn ni wọn tẹni tí ń lọ lé bàbá wọn. ẹjẹ́ á gbé gbogbo ẹ̀ ká gbé wálẹ̀ tẹ́ni ẹ dákun ẹ̀bẹ̀ mẹ́rin ẹ jọ̀ọ́ mo fi Kristi àti òróró orí mi àti ìpè mi ìfọ́jú mi ọdún 5 ìrìn àjò mi nínú igbó lọ́dún 5 mo fi bẹ̀ yín àti orí tí mo gbé wáyé àti ìpè òróró tá a dà lé mi lórí tí mo jẹ́ ìpè Ọlọ́run náà fi bẹ̀ yín mo fi ẹlẹ́dàá gbogbo àwọn tó ti kú pátá tó wà nínú ìnira tí ò takoko tó yẹ kán kú tó hàn lè wọ ọ̀run tá ń rìn kiri bí ẹbọra mo fi ẹlẹ́dàá wọn bẹ̀ mí mo fi gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tán ta sílẹ̀ mo fi bẹ̀ yín mo fi gbogbo orí arúgbó tán ti rúgbó ṣùgbọ́n tán fi arúgbó sunkún ọmọ wọn mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jáwọ́ ẹ má jẹ́ ká jà ẹ má jẹ́ ká jà o mo fi omijé ojú mi mo fi bẹ̀ yín ẹ torí Ọlọ́run ẹ wo ìyà tí mo jẹ tí mi ò mọ̀ dí tẹ́tí àgàsì sí mi lójú ẹ ṣe mí báṣubàṣu mo fi bẹ̀ yín mo fi àwọn ọmọ tán lù lánàá nínú dùn yẹn mo fi bẹ̀ yín who is this Káyọ̀dé Ọládòyìnbó èmi ò kì í ṣe orí omijé tó jáde lójú mi I didn't want to know you tí mo bá fọwọ́ kàn tí mo bá fi sórí ahọ́n mi tí mo bá sọ̀rọ̀ sí ayé rẹ̀ bẹ́ẹ̀ ló máa rí. à ń jèkuru kó tán lówó owó wo ló gbélé tí kò kì í jí gbé. owó wo ló gbé ẹ̀yin lẹ dá wàhálà alẹ̀ ṣánra yín wá ni ẹjọ́ mi pé yàn bí tó bá jẹ́yàn kan mo mọ̀ pa máa fi ránṣẹ́ sẹ́wọ̀n tí mò ń bẹ̀. ṣé owó ilé yín ló jí gbé ni ẹ ní mọ̀ dí ọ̀rọ̀ bíbélì ní wádìí ohun gbogbo dájúdájú kó di ètò jẹ́ tèmọ́ tí a bá dẹ̀ ní kó bọ́ tá ń sìn bẹ́ẹ̀ ṣe ń forí gbé ogun tẹ́ ẹ máa pe wòlíì káàkiri nìyẹn. bẹ́ẹ̀ ṣe ń forí gbé wàhálà ẹ̀yin náà lẹ lọ ń dáná sí tẹ lọ ń kọ̀kọ̀ kúkọ sẹ́dọ̀ tẹ́ni tẹ́ kọ̀kọ̀ kúkọ sọ́dọ̀ ọmọ dára. tẹ́pẹ́ bá wà lára yín ẹ jẹ́ wá wòlíì tó máa bá yín fọ̀ mí ń ṣe wòlíì tèmi mọ̀nàmọ́ná ni mí tí òwò ojú kìnìún ni ìjọ tó bá ẹkùn kì í jẹ́rìn ẹ̀ka sí wọn ẹran ojúmọ́ ẹkùn jẹ èyí tó bá dá kérekére á fọ́ lójú dànù ṣeréṣeré ló pé ni. You think I'm playing here? Má tẹ́ o. Mo sọ pé mo ní mi wá rubbish comments. Mi ìmọ̀ owó tó jí o.
mi mọ owó tó sọnù nílé bàbá tiẹ̀ tó jí má tẹ́ o ìwọ tó kọ kínní yẹn ó jẹ́ lọ bẹ̀rù ọlọ́run kó lọ bẹ̀rẹ̀ sí gbàdúrà kó sí ọlọ́run dáríjì ẹ̀ kó má bàa fi ẹ̀gún kún ayé ẹ̀ káyé ẹ̀ má bàa dàrú bí ẹsẹ̀ télọ̀. wo tí mo bá fi omi jẹ́ tí mò ń dà yìí tí mo bá fi sórí ahọ́n mi tí mo bá fi súre fún ẹ bẹ́ẹ̀ ló máa rí o. látàárọ̀ mi ti jẹ́ anything ní tí máa kọ́kọ́ mu láàárọ̀ láti àárọ̀ tí mo ṣe mú lélẹ̀. ìwọ kan wá ń distract mi kí ló ń ṣe èèyàn ọmọ Yorùbá yìí tá a bá kọ ara lé ní nídà aláàta ò ní mà pé a nídà lọ́wọ́ ó kéèyàn kan sí. ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni Dára mo bẹ̀ ẹ́. mo bẹ̀ ẹ má máa ṣe rádaràda tàbádẹ máa wò ó sìn ó lè má jẹun ló ní péjì yẹn tó bá jẹ́ bí ọ̀dọ̀ tẹ́ni ló lọ kọ́ sínsìn a máa ṣépè tó jẹ́ dọ̀ àwọn ẹlòmíì lọ sí a máa ṣépè ṣèbáwọn èèyàn náà kọ èébú fún mi àbí mi ní òun ló máa ń rí mí kúkú rí nígbà tí ò lójú ríran kò rí pọ́n bòun. orí yín ò ní gbàbọ̀dé o iṣẹ́ rere èyí tí mo rìn ṣe ṣùgbọ́n mo máa ń pariwo ní gbogbo ìgbà pé mo rìn kú iṣẹ́ ṣùgbọ́n màjàmásá là ń máa lákìkanjú 50 years it's not a day job o. But you need to sit down and think very well. táwọn èèyàn bá ti sọ pé ó tó má sọ pé torí ta ló ń gbó kì í ṣe gbogbo èèyàn ló ń gbó o. èmi ò sí nínú o lè máa gbọ́ àṣàmọ̀ ọ̀rọ̀ lẹ́nu mi ilé tèmi ti jáde ni torí mo sọ fún yín pé èmi wọn ò bí mi nílé kìrìsìtẹ́nì ni wọ́n o bọ̀tí ilé aláwo ni awo ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n dẹ̀ wọ́n mọ gbogbo ẹ̀ mo lè wá lò di pásítọ̀ lọ́la mami kò sí bó ṣe fẹ́ fún ebòlù tí ò ní rùn gbẹ tó tèmi ò ní máa wí àṣà bẹ́ẹ̀ ni àkànlò èdè ẹni èdè ìlú bàbá mi ni nígbà bá ní àrígi ìṣẹ́gi bá ṣẹ́gi ara ẹ̀ orí ara rẹ̀ ní irú sí tí bíbélì sọ pé ó ní ẹni tó bá wa kòtò rẹ̀ ní ó kó sínú ẹ̀ always the same thing. ó ní ẹni tó bá bàjàrà tútù ní ejò yóò bùṣán. ó ní kíkó wọn máa kóra wọn jọ ó ní kì í ṣe nítorí tèmi. ó ní gbógun tàwọn tí ń gbógun tì mí fìjà fún àwọn tí ń bá mi jà. àtẹni tó sọ pé àrígi ṣẹ́gi bá ṣẹ́gi ẹ̀ orí ara rẹ̀ ní í ṣe é lé ṣó yàtọ̀ sí Olúwa gbógun tàwọn tí ń gbógun tì mí ni. tẹ́ni gẹ́gẹ́ bí mo ṣe sọ ọmọ mi ni ẹ́ aya mi ni ẹ́ ọkọ mi ni ẹ́ bébì mi ni ẹ́ gbogbo nǹkan tẹ́ni ọmọ ológo wédọ̀n gbòsà fún ẹ fọwọ́wọ́nú gbọ́ torí ọlọ́run fọwọ́wọ́nú dára gbogbo ohun tó bá wù kán ṣe fún ẹ mo fi ìkúnlẹ̀ ọjọ́ tí ìyá mi bí mi mo fi bẹ̀ẹ́ mo fi ọjọ́ tí ìyá mi jáde láyé mo fi bẹ̀ẹ́ mo fi wákàtí bíbélì sọ pé kí n má fi ohun kankan tí ṣe ti ọlọ́run gẹ́gẹ́ bí ti pẹpẹ kí n má fi ṣe búra gbọ́n mo fi bẹ̀ẹ́ ni mo fi gbogbo orí ọmọ ilẹ̀ Yorùbá pátá mo fi bẹ̀ẹ́ mo fi gbogbo àwọn tá sọ ẹ̀mí wọn nù ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tán kú sí ipò rere tí wọn ò mọ kankan innocent mo forí wọn bẹ̀ẹ́ dára fọwọ́ yọnu gbogbo ohun tó bá wù kó gbọ́ fi ṣosùn kì í ṣe pé ẹ̀bẹ̀ là ń bòṣìkà o mi ìpè ẹ́ lóṣìkà
torí mo fẹ́ jẹ́ kó gbọ́ Yorùbá mi dáadáa torí àwọn kan wà wọ́n máa gbọ́ àwọn kan wà wọ́n máa ní wòlíì yẹn bẹ́ẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ ká ní o kó má ba lè ṣègbè kó ba lè dojú ìjà kọ yín lọ́la kì í ṣe bẹ́ẹ̀. mo mọ̀ bẹ̀ yín torí pé ẹni tó bá rínú tí ò bí ọmọ àlè ni bẹ́ẹ̀ ni Bíbélì ní bínú kó má ṣe ó ní ṣùgbọ́n má jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú ẹ̀. admin máa bá mi ṣọ́ àwọn kọ́mẹ̀ntì yẹn anybody tó bá ti gbé any comment tí ò wà reliable kó sọ sí blocking street. ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ Tẹ́ni Dára Koiki Maureen Bàdéjọ àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátá ìjà jọ ṣera wa léṣoṣo ọwọ́ ká gbá wọn dànù. èmi ni tàpólò ìwọ ni ti Pọ́ọ̀lù ẹgbẹ́ yẹn ti o Yorùbá ní ṣọ̀kan náà là ń jà fún yóò dára fún wa àjàjàngbara wa kò ní kú a ó ṣe ẹjá máa lọ sí ẹṣẹ́ púpọ̀ ẹjá máa lọ sí ibi tó kàn. mo sọ fún wa lẹ́ẹ̀kan pé tí àwọn eléyìí bá lè mú ọkàn ṣọ̀kan tán dẹ̀ ń béèrè lọ́wọ́ wèrè tó pa Abíọ́lá yìí tó tún parọ́ níwájú magistrate ẹ̀rí pó lágbára púpọ̀. ẹ rántí. Let me have a look at Exhibit 2. You took part of the tea that Abiola was served. Is that correct? I took. Then did you take? No? Very good. Now, ẹ máa gbọ́ o. you did not take part of the tea. I did not. ẹ tó fún Abíọ́lá ní tíìmù nìyẹn o. Do you know who prepared the tea? Orí. The stewards and cooks in Abuja House. Yes, but the tea was served by a member of the American delegation, to your knowledge. Yes, my lord, because the steward have already left before he requested. Very good. In all your experience in the security department, the Bluetooth device is ready to pair. Incident where a foreigner gave food or tea or water to a detainee in Nigeria? Any incident? My lord. mo ń bọ̀ ẹ dákun ẹ má bínú ṣe rí i pé òyìnbó táwa ń gbọ́kànlé òun ló tún wá láti pa Bíọ́lá òyìnbó táwa fẹ́ sọ pé kó fún wa lómìnira yẹn ṣe rí i pé wọn ò láìkí wa mo ń bọ̀ ń bẹ̀ o. mo ń bọ̀ a máa tẹ̀síwájú. The situation and the setting. Can you remember one incident? No, my lord. No, my lord. Now, The Bluetooth device is connected successfully. mo ń bọ̀ o I will now start it from beginning kó lè clear dáadáa ni mo ṣe ń ṣe lé ẹ má bínú. The delegation, the members of the international team of doctors, did they interview you? They did not, my lord. So, admin it is not nọ́mbà tó ń pè correct. yẹn kọ́ ló máa pè o. As they claim in their report that they spoke to all those who were with Chief Abiola when he died. So it is not correct. You've read it out. Let me see the place. ẹ máa gbọ́ o wọ́n mi máa tẹ lọ́fù máa tẹ láìpẹ́ ká fẹ́ kẹ́fẹ́ lè enjoy ara yín ni ká fi parí ìjà kẹ́ ẹ lè gbọ́ bọ́n ṣe pa Bíọ́lá ó mà ṣe o ọmọ Yorùbá So they never spoke to you.
They did not speak to me. So it is not correct that they spoke to everybody who was present. mo fẹ́ jẹ́ ká mọ̀ ní admin the same Did they say program it, yeah? náà ni. Yes. Can I see the place? Yes. Have a look at Exhibit 2. a ní ká start again ká gbé tàwọn ìlàjà yẹn lẹ̀ paragraph ká wá rí start ìjà ká wá rí start eléyìí. Well, admin wàá Can ṣe you read paragraph 2? ní ìpele yẹn wàá kọ́ títí yẹn kúrò. Page 2, Exhibit 2. You have read it I read this one. beautifully. Is it the opinion or the letter you are talking about? Yes. The letter Okay. of August 2. Your lawyer directed your attention to it. In reaching a conclusion, Yes. a number of ẹ má bínú prógámù yìí tẹ́yìn gbọ́ lọ yìí ẹ má bínú ẹ̀yin tẹ́ bá fẹ́ ká restart ẹ from beginning kí n fi ṣe full program àtàwọn n tó support yẹ ẹ bá mi tẹ yes ẹ̀yin tẹ́ bá fẹ́ ká gbé ní full program kí n yọ èyí tí mo fi bẹ tẹ́ní màmá Maureen Dara àti Koiki ká yọ kákọ́ tiẹ̀ káwọn èèyàn lè rí i pé a ṣe làjà kí n wá bẹ̀rẹ̀ another program fully okay yes who are they again mo wá èèyàn méjì sí ẹ ṣeun okay èèyàn kan. Okay, oh, God bless you. I will surrender to drop it. God bless you, and mommy. God bless you. God bless you. God bless you. God bless you. Okay, I will drop this. Ẹ jẹ́ n gbàdúrà fún gbogbo èèyàn tẹ́ wà níbí fún ìlàjà yìí. Ẹ bá mi share. Mo súre pẹ̀lú àṣẹ májẹ̀mú àti ìpè àìfóúnjẹ kẹnu àfóúnkóńkẹnu. Lénìí lórúkọ Jésù orí yín ò ní gbàbọ̀dé. Gbogbo ẹ̀yin Koiki, Dara, Maureen, Tẹ́ni ọmọ ológo orí yín ò ní gbàbọ̀dé. Ayé ò ní ta yín lọ́fà. Èdè ò ní mú yín o. Ayé ò ní pa yín tòǹtògbó lọ́rùn. Yorùbá sọ pé tòǹtògbóró ni wọ́n máa ń padà. Tá bá rí ògùn tí wọ́n bọ̀ tán ní kí èdè ó mú yín. Èdè ò ní mú yín o. Tá bá rí àkókò ayé tá gbé kalẹ̀ tá fọ̀bẹ sínú iná tán fi pa tán ní kéde ó mú yín. Èdè ayé ò ní mú yín. Tá bá rí èṣù tán bọ̀ tán dárúkọ yín sí pé kéde ó mú yín látẹ̀ní lọ tán fún àdín tán fi dákàrà tán lọ fẹ́ṣù jẹ tán ní ìwọ Tẹ́ni tán ní ìwọ lóníkan fún jẹ tán ní ìwọ Dara tán ní ìwọ nìkan fún jẹ tán ní ìwọ Maureen tó ní ìwọ lóníkan fún jẹ tán ní ìwọ Koiki tó ní ìwọ wọn fún jẹ tó wá ń ṣiṣẹ́ ibi láàrin ìwọ ọ̀dàrà gbọ́rọ̀ Elédùmarè mo pa láṣẹ lẹ́nìí ó yá jáde láàrin wọn lórúkọ Jésù ẹ ò ní ṣorí gbé ẹ ò ní ṣẹ̀ṣẹ̀ gbé ayé ò ní ta yín lọ́fà gbọ́ ìjọ tí ọ̀wàrà òjò bá sọlẹ̀ ọjọ́ náà ló ń wọlé o ẹni bá ro kúrò yín irú ẹni bẹ́ẹ̀ kó wọlé lójijì ẹ ò ní bọ́ sọ́wọ́ ayé iṣẹ́ rere tẹ̀ ń ṣe ẹ ó fi délẹ̀ lérí ẹ ó ga ní tẹ̀ ń pòǹgbẹ fún lọ́sàn-án lóru tẹ̀ ń kékékéké kíkorò sí lórúkọ Jésù yóò tẹ̀ yín lọ́wọ́ ogun ayé ò ní borí yín o ogun ọ̀run ò ní borí yín o ẹ ó ra àánú gbà bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Admin mo rí èèyàn kan tó tẹ̀rẹ́ ìdíwọlé ń sìn bá mi wá orúkọ ẹnìyẹn bóyá tí máa start second program bá mi wá orúkọ ẹnìyẹn ni mo fẹ́ fi ẹ̀gún tó yẹ kó lọ sórí àwọn Tẹ́ni ẹ̀gún táyé lè fi pọ̀gọ̀dọ̀ sórí Maureen ètò ẹ̀bùkù táyé fẹ́ fi kan Koiki àbùkù táyé fẹ́ fi kan Dara àwọn ni mo fẹ́ dá padà sórí ẹni tó tẹ̀rẹ́ ìdíyẹn sìn yìí torí ó yẹ ká fi ṣe scapegoat kórí fọpa orí ló máa fọpa orí á jẹ́wọ́ kiri gbogbo ilẹ̀ Yorùbá pé òun lọ tẹ ọ̀ka síbi tí wòlíì kan ti ń sọ̀rọ̀ orí ló máa fọpa orí torí tọmọ owú bá lu òkúta orí kì í fọkúta bẹ́ẹ̀ ni ìjọ tán bá fi ewé òdú sí tán bá lu lágbẹ̀dẹ orí máa ń fọ́ ẹni tán bá dárúkọ ẹ̀sìn pa ni orí máa fọ́ irú ẹni bẹ́ẹ̀ pa lẹ́ni bá mi wá àdúrà yín àgbà o gbogbo ẹ̀yin tẹ́ God bless you tẹ́ ti làjà lórúkọ Jésù orí tí yín náà ò ní gbàbọ̀dé o ẹ ṣeun o mo appreciate yín o ẹ̀yin tẹ́ dẹ̀ pè wá fún ìlàjà lórúkọ Jésù orí tí yín náà ò ní gbàbọ̀dé ogun ayé ò ní gbógun ti yín o ẹ ránu gbà.
I didn't say that you should block him. I want to know the name of the person. Please, can I have the name? I'm going to this part 2. Let me drop this one and start again. Fully on that program. Kawa Fishe program. Mudefe moruko eniye. Find the name for me. God bless you. Bye bye for now. I'm coming back immediately.